gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti ń wo fídíò mi àbí tẹ́ bá ti ń gbọ́ mi lẹ́nìí. Ilẹ̀ Yorùbá ò ní dàrú o. Mo kí gbogbo wa pátápátá. Ẹ subscribe sórí YouTube channel Oma TV. Mo bẹ̀ yín, mo need more subscription lórí YouTube mi. Ẹ comment sórí YouTube mi, ẹ like. Lórí TikTok náà, ẹ comment kẹ́ like. Ètò tí mò ń ṣe láti fi create awareness fún gbogbo àwa ọmọ Yorùbá ni ká lè mọ nǹkan tó ń lọ láwùjọ wa, ká lè mọ nǹkan tí ó ń bọ̀, ká dẹ̀ lè ṣe ìgbáradì fún. Ohun lè tó tèmi ń ṣe. Mi ní jẹ́ ó pẹ́ púpọ̀. Kí ni mo mú wá lẹ́nìí? Mo fẹ́ kẹ́ wo fídíò kan, fídíò àfáà kan tó kọrin pé ẹ jẹ́ ká rán ọmọ wa nílé kéwú ká má lọ sílé ìwé mọ́, ó nítorí pé ìwé ò tà mọ́. Ẹ jẹ́ ká wo fídíò yìí ká wá sọ̀rọ̀ lé lórí níwọ̀nba. Ẹ ṣé mo dúpẹ́. Irọ́ ni wọ́n pa, ìwé ò tà mọ́, ará ayé ẹ wá kéwú. Irọ́ ni wọ́n pa, ìwé ò tà mọ́, ará ayé ẹ wá kéwú. Irọ́ ni wọ́n pa, ìwé ò tà mọ́, ará ayé ẹ wá kéwú. Irọ́ ni wọ́n pa, ìwé ò tà mọ́, ará ayé ẹ wá kéwú. Ìwé ò tà mọ́ o, ará ayé ẹ wá kéwú. Irọ́ ni wọ́n pa, ìwé ò tà mọ́, ará ayé ẹ wá kéwú. Ará ayé ẹ wá kéwú. Irọ́ ni wọ́n pa, ìwé ò tà mọ́, ará ayé ẹ wá kéwú. Ọláwòye. Ṣé rí fídíò àfáà yẹn? Ó ní ẹ kọ́ ọmọ yín wá sílé kéwú, ẹ má jẹ́ kán kàwé mọ́. Mo wá pariwo fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń wò mí. Bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn nílẹ̀ Haúsá. Nǹkan tí àfáà yẹn ń múra fún yín ni pé ẹ ká àwọn ọmọ yín wá kán máa ka Kùránì láì mọṣẹ́ láì kọ́ nǹkan kan, kán lè bẹ̀rẹ̀ kó Boko Haram kán lè máa pa yín. Tó bá jẹ́ ìlú tí ó lófin ni irú àfáà bẹ́ẹ̀, ó yẹ ká ti visit ẹ̀. Torí ní ìlú òyìnbó tó bá mú ọmọ ẹ lọ sí school lásán gan, àwọn ìjọba máa wá sílé yín, wọ́n á béèrè. Àfáà yẹn ní kẹ́ máa kọ́ ọmọ yín wá sílé kéwú. Ìbéèrè mi kan rèé o. Ẹ̀yin èèyàn tẹ́ wo fídíò àfáà yẹn, ẹ wá béèrè pé ṣé ìkan nínú àwọn ọmọ àfáà yẹn wà lára àwọn tó wà lẹ́yìn àfáà yẹn. Ìwọ ìyá tí wọ́n sọ nǹkan bẹ́ẹ̀ fún, mo fẹ́ kó rí ẹ kó pé dáadáa. Ṣé ẹni tó ń àfáà yìí, ṣé lára àwọn ọmọ ẹ̀ wọ́n wà lára àwọn tó kó jọ yìí? Torí mo rí fídíò àfáà yìí tó lọ sí ìlú òyìnbó, tó lọ sí England. Mo máa mọ̀ wípé nínú kí àfáà yìí lọ́mọ sí ìlú òyìnbó ìkan máa jẹ́ kan bẹ́ẹ̀, àbí kó fẹ́yàwó sí ìlú òyìnbó. Ẹ wo àwọn ọmọ tó kó sẹ́yìn yẹn tó ti bọjọ́ lọ wọn jẹ́, ẹ wo bọ́n ṣe ń rùn, ẹ wo aṣọ tó kó sọ́rùn, ẹ wo gèlè tán dé mórí, ẹ wo inú òrùn tó nǹkan ń fi aṣọ tó fi ń nu ojú. Nǹkan tó fẹ́ káwọn ọmọ yín wá ṣe nìyẹn. Táwọn yín bá kétéwú tán, wọ́n wá bẹ̀rẹ̀ sí kọjú ìjà sẹ́yìn òbí. Ṣé nǹkan tá a fẹ́ máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn? Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ àfáà nílẹ̀ Yorùbá, ẹ̀yin kọ́ là ń bá wí, ọlọ́bẹ̀ yọ̀ ní yín. Tá a bá ń sọ̀rọ̀ ìgbín, tá a bá ń sọ̀rọ̀ ẹran tó máa kan ni, kì í ṣe bí ìgbín yín. Ẹ̀yin tẹ́ ń ṣe jálàbí. Torí ẹ̀yin yín máa ń pa mí tẹ́ bá tan kámẹ́rà sójú ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá. Àfáà kìíní kan, sí lára wọn, torí ẹ̀yin náà máa kọ́kọ́ fi rúgbó. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká wo àfáà yẹn bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ jẹ́ kí n tún play fídíò yìí kí n ti wá ṣe conclusion mi. Ẹ̀yin àfáà, ẹ̀yin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́jọ́ ọmọ kan Yorùbá, ẹ bá mi wo àwọn àfáà yìí níbi tán fẹ́ sìn wá dé. Torí pé àwa tá à ń sọ̀rọ̀ akóra wa jọ sórí TikTok, à ń sọ̀rọ̀. Ẹ wo ìgbìmọ̀ tán kóra wa jọ tí wọ́n fẹ́ ṣe fọ́mọ Yorùbá, ẹgbẹ́ wọn tó wà nílùú òyìnbó, torí pé ó ń sọ̀rọ̀ ànẹ́bì. Ẹ jẹ́ ká tún wo fídíò eléyìí. Àti gbogbo àwọn bàbá tó dé, bọ̀dá Adéyẹmí, gbogbo àwọn ìyá, gbogbo àwọn ìyá wa. Wọ́n ní hidden agenda wọn dẹ̀ ní àwọn tó ń sponsor ẹ̀ abroad ló wà. Bọ̀bọ̀ tó ń pè ní ọlọ́ba kìíní kan yẹn, me I can assure you. I have about 3 friends that they are working with Nigerian government. And I can model sọ fún yín, wọ́n ti ń write German consulate. Kìíní kò tí jẹ́ kí sọ́sì tà nísìn. Wọ́n ti ń write German consulate. Bọ̀bọ̀ yẹn kò ní citizenship níbẹ̀ yẹn o. Inshallah bi kudirati line. Lágbára Ọlọ́run,
lágbára Ọlọ́run wọ́n fi ránṣẹ́ sílé wọ́n fi ránṣẹ́ sílé farabalẹ̀ ọmọ ìlú kan náà lèmi pẹ̀lú ẹ̀ ọmọ ìlú kan náà pẹ̀lú lèmi pẹ̀lú ẹ̀ mo mọ agbolé wọn tí ò bá mo mọ ẹnu ọ̀nà ilé bàbá ẹ̀ mo mọ ọ̀nà ilé ìyá ẹ̀. tí ò bá délé yẹ yóò máa délé ní next year tí ò bá délé ọdún ìtì ẹ̀ ní ọdún yìí ní ó délé ẹ̀ fílẹ̀. kó máa délé next year. láìlọ́ọ̀nù ló fi kẹ́rù wálé o láìlọ́ọ̀nù. wọ́n ní hidden agenda. kò dá o ajẹ́ lo polybag ẹjọ́ ẹjọ́ lo polybag. àmọ́ ẹ̀yin tọ́lọ̀ wá fún wa tẹ́yìn náà tẹ́ dàbí lion fún wọn cause ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ó ti ń bà wọ́n báyìí nísìn and the reason why they are doing all this thing gbogbo èmi ni olóríṣà adé nídìílé Yorùbá ó ti ń decline like seriously ó ti ń decline àwọn tó jẹ́ Christian tó wà láàrin wọn náà ẹ mọ̀ pé àti ilẹ̀ làwọn yẹn ti ní hatred fúri ara wọn láyé ṣe Islam wọ́n jọ sọ so gbogbo nǹkan tó ṣe is enmity against Islam àwa ni kẹ́ máa yẹ ká lójo cause àárọ̀ yìí I was able to stumble sínú platform ọkọ̀ láàárọ̀ yìí orin tí Nakeem tó kọ lálẹ́ àná pé ànábì náà ni o Muhammad náà ni o ẹni adéládé tá a ṣàlẹ́ṣà bọ́ọ̀ orúkọ mi wọ́n rò bí ara wọn ni mí mo kọ̀ wọlé báyìí for almost about 5 minutes nǹkan tí mo kọ nìyẹn mo wọ́n kọ́kọ́ dákẹ́ ná ó wá wò pé kí lélẹ́yìn tó ń kọ fún wa látẹ̀kọ́ tí wọ́n dẹ̀dá wọn níjà dànù wọ́n ní ẹ̀ lè jà ànábì tó kí gbogbo yín kẹ pé mítì lé lórí báyìí ẹ̀ dẹ̀ ní sùn kọ́ gbogbo àtòrú lọ́ti wà níbẹ̀ 5 o'clock ni máa ń ṣiṣẹ́ níbi iṣẹ́ láàárọ̀ ẹ̀ mo ní ẹ̀ ní sùn kò sórun fún gbogbo yín mọ́ ìdààmú ti dé báyìí nísìn ìdààmú ó ti dé báyìí nísìn ẹ wá jẹ́ ká wo ọ̀rọ̀ àdìtà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní ọmọ àlùjọ́nà láti máa ṣiṣẹ́ àlùjọ́nà àtà títí tẹ́ pé ìgbọ́n kan ló kù báyìí tó fi wà àlùjọ́nà náà bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọ náà òun lọ́ra àwọn pípù yìí o wàláì aburú ló dé bá wọn ẹ wá jẹ́ ká fún wọn sallallahu alayhi wa sallam aburú òun ló dé bá wọn kọ́sọ́bá ní ká padà sínú ọ̀rọ̀ ilé ayé gangan fúnra ẹ ká tiẹ̀ wá Áfíríkà tàti wá pẹ̀lú àwọn àtàǹjà pé Nàìjíríà ẹ was the best country in Africa. àti stable page yìí báyìí. òun ni Morocco. bẹ́ẹ̀ni. The best country in Africa òun ni Morocco. The first university ever in the world. Yeah, Morocco. The best university ever in the world. Lẹ́yìn Algeria. Ó tẹ̀lé tí wọ́n ṣe àwọn nù nísìnyí o. Sàmà lẹ́kùn ṣé kìí ti sọ pé bátìrì àwọn ti lọ. lẹ́yìn àáfàá olóṣè ẹ̀yìn àáfàá wèrè yìí ó dàbí ẹ̀ tẹ̀ máa ń rò bí wọ́n pé inú Nàìjíríà lẹ wà inú Nàìjíríà làwọn tẹ́ fẹ́ lọ gbé wà kí lẹ̀ ń sọ lọ́rọ̀ tí ò dùn yìí ìwọ ní èèyàn mẹ́ta ní government department tó ń ṣiṣẹ́ wọ́n ń kọ petition sí German embassy ẹ̀ ń ṣí ire ní ṣé ẹ tẹ̀ máa ń rò bí arọ wèrè tẹ́ ń pa yìí àwọn ará ṣálámọ́sílẹ̀ ń pa fún ni ṣe rí ní yíẹ̀ yìí sí next year tí alọ́ba ò bá dénú Nàìjíríà olórí ọmọ àlè ni ànábì Muhammad àti Allah àti Jubril mo tútù sọ ní yíẹ̀ yìí tá a wà yìí 2024 àti 2025 tí alọ́ba tí wọn bá gbé wá sí Nàìjíríà olórí ọmọ àlè ni ànábì àti Muhammad ẹ kò máa jáde wá sórí íńtánẹ́ẹ̀tì ẹ kò dẹ̀ máa parọ́ fáwọn èèyàn Germany gan tó jẹ́ pé wọ́n ti fẹ́ wo chọ́ọ̀chì tán wọ́n ti fẹ́ wo chọ́ọ̀chì àti mọ́ṣáláṣí wọ́n ti fẹ́ wo tán wọn ò ní táìmù òṣì tẹ́ ń ṣe yẹn àwọn believe lórí nǹkan tó máa ṣe tó máa mówó wọnú country wọn àwọn kan kó ṣìgìdì jọ sí Mẹ́kà wọ́n ní kẹ́yìn máa fowó wò ẹ̀yin náà wá ń ya wèrè lé lórí ṣé bẹ́ẹ̀ lọ sí school ẹ ṣe gbọ́pọ̀lọ́ yín kalẹ̀ kẹ́wọ́n pé ṣìtàn tẹ́ ti ń sọ̀kò fún láti jọjọ́ etí òkú ṣé èèyàn ni àbí ẹranko ẹ ń ṣí èrè o ẹ ń ṣí èrè ṣá ẹ rò bẹ́ẹ̀ gbogbo òlu ló máa jọ̀lú Nàìjíríà tí ò nófin tó jẹ́ pé àtọwọ́dá lẹ̀ ń ṣí òfin fúnra yín ni Germany lẹ́fẹ́ lọ bá pò àwọn gan tó bá rí yín gan Boko Haram náà ń pè yín ẹ̀yin Muslim Germany ajẹ́kẹ́ wá bọ́ǹbù ìlú àwọn ẹ kó sì dànù jọ ẹ kó sì dànù ó lè sóòótọ́ kò sóòótọ́ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yín kò yẹ kí n sọ ní gbangba o gbà tó jẹ́ rọ́ ló ń pa kí ló tẹ̀ máa sọ ní gbangba kí ló tẹ̀ ní sọ ní gbangba ẹ tiẹ̀ sóòótọ́ ẹ fi ọjọ́ kan ẹ̀yìn àfọ̀ àwèrè yìí ta ní nínú Nàìjíríà bó tiẹ̀ jẹ́jọ́ kan ẹ fi sóòótọ́ ẹ kó sì dànù ẹ ń rùn jàre
ẹ̀rùn torí pọ́n tó àṣírí ànábì Muhammad àtàláǹsì gbogbo nǹkan tẹ́ fi pamọ́ sínú Quran ẹ wá fẹ́ kú ẹ kú dànù alọ́bọ̀ ò lè wá Nàìjíríà dey play you go explain tire no evidence ó dàbọ̀. ṣe wo fídíò bí àwọn àfáà yẹn àwọn ọmọ àlè Yorùbá yẹn ṣe kóra wọn jọ tán sọ wípé wọ́n máa lé ọmọ Yorùbá ẹgbẹ́ wọn padà wá sí Nàìjíríà torí ànábì wèrè. ṣe rí bí wọ́n ṣe kóra wọn jọ ẹ jẹ́ kí n wá sọ nǹkan fún iṣẹ́ gbogbo àwọn tó kóra wọn jọ yẹn wọn ò mọ nǹkan kan illiterate ní gbogbo wọn ẹ má dá wọn lóhùn lórí burúkú ni wọn kò sẹ́ni tó lè léèyàn kan wá even gan ìjọba ìlú òyìnbó gan ò fẹ́ Islam mọ́ àwa gan la lè mú ọ̀rọ̀ wọn yẹn fídíò yẹn àwa kíìpẹ́ àti mojú wọn ká tẹ̀ lọ sẹ́yìn profile wọn ká lọ ya fọ́tò wọn ká gan fi rán eléyìí tó bá wà nílùú òyìnbó nínú wọn ká competition mọ̀ pé eléyìí ara àwọn tó ń da Nàìjíríà rú ni Ọlọ́run kò ṣe ìjọba ti wà ń bẹ̀ ń sìn irú wọn gan náà máa ní problem nílùú òyìnbó tọmọ wọn bá wà ń bí gan alẹ́ competition mọ́ ọmọ wọn kan lé ọmọ wọn dànù ẹ má jẹ́ kán dáyà já wa pé ayúbọ ṣe rí ìhàlẹ̀ tán hà yẹn àwọn tó wà ní Nàìjíríà náà halẹ̀ mọ́ àtàwọn tí ò mọ̀ kan àwọn gan ni a lè ṣe jàǹbá fún téèyàn kan bá mọ position tó mọ wọn wà nílùú òyìnbó yóò school ń bí ni kéèyàn kan fẹ́ competition mọ́ lọ́wọ́ tá a tẹ̀ wá wà yìí Trump ò fẹ́ rí wọn bí ayé ọmọ ṣe fẹ́ sọ yẹ wá dà nìyẹn o ibẹ̀ yẹn nìkan kọ́ ni mo tún wá ń lọ ẹ wá bá mi wo ọmọ Yorùbá yìí tó ń gbìmọ̀ láti kó àwọn ọmọ Haúsá àti Fúlàní jọ kán lè dìbò tó ń bọ̀ yìí fún kó jẹ́ pé ó ní ní Ogun State pé Kristẹni nìkan ló ń jẹ gọ́vnà ńbẹ̀ ẹ gbọ́ nǹkan tí ẹni yìí ń sọ kí àwọn ọmọ Haúsá wá dìbò kán lè lé gbogbo àwọn Kristẹni àbí oníṣẹ̀ṣe tó ń jẹ gọ́vnà káwọn mùsùlùmí lè gbàjọba ńbẹ̀ agenda àwọn mùsùlùmí náà ẹ gbọ́ nǹkan tí ọmọ àlè yìí ń sọ ẹ já wo fídíò yẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, we thank Allah subhanahu wa ta'ala for giving us the opportunity to offer our Salat Zuhr. May Allah accept it from us. What we come here to tell you, our Muslim brother, more especially the Hausa Jomo, Yoruba Muslim, we need your assistance. In Yoruba land, the non-Muslims, the Christians, the Kufar, they are cheating us seriously. You Hausa, if they won't give you, they believe in a Muslim day for Hausa. If they won't bring somebody who go lead Nigeria, now Muslim they go give from Hausa. But if they won't give us somebody from Yoruba land, a Christian they go give us. They talk say Yoruba na Christian land. Now the thing where they spread. And now we Muslim, we they marry 2, 3, 4. Yoruba Muslim they marry 2, 3, 4. Pastor no they marry 2, 3. Now Muslim plenty for this Yoruba land. Look for instance, Ogun State, where we dey now. Governor we don't do for Ogun State, that we be Christian, they be 4. Muslim na 1. Na Musu. And that Muslim do better pass. Christian talk say this Ogun State, now only Christian go the ruler. Now we need your assistance. Any Muslim waiting for this Ogun State, may you support us. The 2027, we want Muslim to become governor for Ogun State. Yoruba no video only. You Hausa Muslim, Yoruba Muslim will be one. In normal moment, forget about your Yoruba. All of us now Muslim. Anything where they suffer Yoruba, they suffer Hausa. That is why we want you Hausa to support us. Anytime where those of you that get voters card, may you keep them. Those of you that don't get PVC, maybe 3 months now, they go open now. We go come here. Anybody we no get, we go take you go local government. We go get because we not be fight them. Let me say we go fight them. The thing we go where you feel to be say Muslim. Maybe we go talk to Muslim. May you join us one voice. May we do our own too. You understand us? Now the thing we because that they talk for look for now. Yoruba land now we get 6 states. Lagos, Ogun. All the 6 states. Now Christian governor there for all the 6 states. Lagos na Christian governor, Ogun State na Christian governor, Oyo State na Christian governor, Osun State na Christian governor, Ekiti State na all Yoruba land. They not give us one Muslim state. And now Muslim they marry 2, 3, 4. The pastor no they marry. As they do pastor, that they tell all these people say Muslim for Yoruba land, we know they plenty at all. That's why we need you. We not do them only. We go they come here. The time where the PPC don't ready, we go call you. We go to local government together. Inshallah, you understand me, ba? ṣé iná rí ọmọ àlè yẹn ẹgbọ́n ẹrí nǹkan tó ń sọ ẹgbọ́n tó ṣe ń ká àwọn Haúsá mọ́ra tó ní kán máa bọ̀ kọjá kán dìbò ibi tí Islam fẹ́ sì wádé nìyẹn la fi ń pariwo la fi ń pe ẹ̀yin ọmọ Yorùbá
pé kẹ́ dìde kẹ́ fi Islam lẹ̀ gbogbo ẹ̀yin Muslim yẹ Yorùbá tẹ́ jẹ́ àfáà ṣe lẹ́yìn yẹn ṣeré ni yín akọ̀ fẹ́ fi yín rúgbó torí ẹ̀ sí lára wọn torí ó máa ń yà mí lẹ́nu tí máa rí àfáà ilẹ̀ Yorùbá tó bá jáde síta wọ́n ń bú ànábì wa máa wò ó títí pé òmùgọ̀ orí ẹ̀ náà kọ́kọ́ máa bẹ́ dànù gbogbo àwọn tó pa nílé ní Kwara mùsùlùmí ni wọ́n ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ sì ń fi ìwà ọmọ Yorùbá ẹ fi ń sí Islam kò dẹ̀ bá mú ìwà tẹ́ ń fi sí yẹn kò bá mú kì í ṣe ìwà ànábì ẹ gbógun ti ẹni tí ò bá ti jẹ́ Islam ló wà nínú Al-Quran ìtumọ̀ Islam ni pé kó jupájú sẹ́lẹ̀ yẹn ẹ̀yin lẹ́sẹ̀ máa fi Allah sí o lè jupájú sẹ́lẹ̀ fún ànábì o lè jupájú sẹ́lẹ̀ fún Allah o lè jupájú sẹ́lẹ̀ fún Saudi Arabia ní Islam kò jẹ́ pé bẹ́ẹ̀ jupájú sẹ́lẹ̀ fún Ọlọ́run irọ́ náà pa fún yín o lè jupájú sẹ́lẹ̀ fọlọ́pàá àwa Yorùbá ẹ já dìde àfáà tó ń sọ pé ẹ má rọmọ lọ lé sílé ìwé ẹ má dá lóhùn Boko Haram ní o nǹkan tó fẹ́ dálẹ̀ sí wa lọ́rùn nìyẹn o ẹ gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ bó ṣe ń rùn ẹ̀wọ̀n gan bó ṣe ń gbágbẹ́ gbogbo àwọn ọmọ tó bí England bí kankan lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà yín pátápátá náà bímọ sí ìlú òyìnbó àwọn ọmọ tí òrìṣẹ́ náà ń kó sẹ́yìn tó ń dorí wọn rú o ẹ jẹ́ á ronú nǹkan tá à ń pariwo nìyẹn ẹ wo orú àwọn àfáà tó kóra wọn jọ yẹn náà tán ní wọ́n fẹ́ dìpọ́tì ọmọ ọlọ́mọ ayé tí Islam wà nìyẹn ẹ wá wo orú ọmọkùnrin tó ní ká máa dìbò fáwọn mùsùlùmí ẹ̀yin ọmọ Yorùbá gbogbo fídíò tá à ń ṣe àtakò ànábì o nǹkan tó wà nínú Al-Quran là ń gbé síta ẹ já dìde ẹ má jẹ́ kán gba ilẹ̀ wa lọ́wọ́ wa ẹ já dìde ẹ fi ẹ̀sìn Islam sílẹ̀ kó tó pẹ́ jù ẹ̀sìn pààyàn ní ẹ̀sìn tán fi ń gbalẹ̀ ní ẹ̀sìn tán fi ń géèyàn lórí géèyàn lọ́rùn ní kò sí àdúrà kankan nínú Al-Qurani èpè ló wà ń bẹ̀ ẹ subscribe sórí YouTube channel mi Oma TV ẹ subscribe sórí TikTok mi Oma TV ẹ subscribe sórí X mi tó ń pè ní Twitter tẹ́lẹ̀ Oma TV náà ló ń jẹ́ pẹ̀lú lórí Facebook mi gbogbo ẹ̀yin ọmọ Èkìtì mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ já bẹ̀rẹ̀ sí ń kàwé ẹ má tẹ̀lé nínú táwọn àfáà yìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ajú wa ṣe o ẹ ṣé mo dúpẹ́ thank you.